Olúfẹ́mi Olúyẹdé ni wọ́n sọ nǹkan tí wọ́n ní wọ́n sọ. Ẹnu mi àgò. Tó bá jẹ́ lóòótọ́ nǹkan ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà o, bíbọ́ lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yóò lágbára díẹ̀. Ìbéèrè kan ni wọ́n béèrè lọ́wọ́ Chief of Army Staff, wọ́n discuss ẹ̀ lórí television channels náà pé ṣé ọ̀rọ̀ tí Chief of Army Staff yìí CDS General Olúfẹ́mi Olúyẹdé tó sọ, wọ́n ní ṣé ọ̀rọ̀ ni. Ṣé ẹ fẹ́ gbọ́? Tẹ́ ẹ bá mọ̀, àwọn agbésùmọ̀mí wọ́n tó ti kó terrorist, wọ́n ti di prodigal son. Ta ló nà wá? Ṣé Iran ni, Turkey ni, àwọn northerners ni, ṣé ìjọba ni, ṣé ẹ̀sìn ni? Ta ló nà wá tó ń dá wa lóró ẹgbà? Ta ló ń fẹ̀mí wá ṣòfò nínú àwọn tá a kà sílẹ̀ yìí? Ẹ̀sìn, àwọn olórí wa. Nígbà tí àwọn ọmọ ogun ń kú sójú ogun, táwọn ará bí tí wọ́n ń lọ sun bárẹ́kè sójà, tí olórí ọmọ ogun kan bí ipò ẹ̀ ṣe tó, kí ló dé? Ta ló béèrè lọ́wọ́ wọn tí ò sọ fún wọn ti tẹ́lẹ̀ kan rò kan tó sọ̀rọ̀? Tí wọ́n wá sọ wípé wọ́n decide pé àwọn terrorist o, wọ́n deserve second chance, pé ọmọ Nàìjíríà ni wọ́n ní. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n wá tẹ̀síwájú. Wọ́n wá fi ìwé mímọ́, wọ́n fi gbàǹdì Bíbélì. Bàbá yìí mọ Bíbélì gan o. Kí ló dé? Kí la ṣe? Wọ́n wá lọ́rọ̀ àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò dàbí prodigal son, ọmọ onínàkúnà tó ta ogún bàbá ẹ̀, tó wá padà wá ńgbà tí nǹkan tán lọ́wọ́ ẹ̀, tó wá sọ pé bàbá mi dáríjì mi, fi mí ṣe ọ̀kan nínú alágbàṣe rẹ̀. Ẹ jọ̀ọ́, ńbo ló ti papọ̀? Pásọ General Olúfẹ́mi Olúyẹdé, níbo lẹ ti kọ́ Bíbélì tí? Nàìjíríà nǹkan ti ṣe wá, ẹ gbà wá o. Níbo lẹ ti kọ́ Bíbélì tí? Ṣé prodigal son ṣé ọ̀daràn ni? Ṣé prodigal son ṣó pààyàn ni? Ṣé prodigal son ṣó fẹ̀mí èèyàn ṣòfò ni? Ṣé bógun bàbá rẹ̀ lọ́nà? Ayé Nàìjíríà ló dà báyìí. Àwọn tá a gbójú okùn lé òjò ẹni àgbà. Báwọn ológun ṣe ń kú tó báyìí. CDS, ẹ̀yin ló yẹ kí inú yín bàjẹ́ jù láyé. Torí pé àwọn ìlú tí wọ́n lajú, àwọn ìlú òyìnbó bíi Germany, nǹkan Amẹ́ríkà, tí ọmọ ogun wọn ẹyọ kan bá sọnù, àwọn tó sọ ẹ̀mí ọmọ ogun ẹyọ kan nù yẹn, wọ́n á sọ 600 nù, wọ́n á gba 600 padà. Ṣó wá yẹ kó jẹ́ CDS ẹ̀yin sá lẹ́wàá máa pàrọwà lórí àwọn afẹ̀míṣòfò wípé ó yẹ kán fún wọn ní ìgbà míì láti ronú pìwàdà? Láìpẹ́ yìí wọ́n pa ṣé olórí ogun 4 ní Nàìjíríà, àwọn afẹ̀míṣòfò yìí. Ẹ wá sọ pé wọ́n deserve second chance. Prodigal son, ajé tí ń jẹ fún ara wọn. Kí ni ká ló ṣẹlẹ̀ náà? Ẹ̀yin èèyàn, àwọn tí wọ́n deserve second chance yìí, àwọn agbésùmọ̀mí yìí, ẹ rántí ẹ̀mí tí wọ́n ti sọnù ní Borno, ẹ rántí Maiduguri tí wọ́n ti ju bọ́ǹbù láìpẹ́. Ẹ rántí àwọn èèyàn tí wọ́n ti jí gbé, tí wọ́n wà lákàtà wọn, àwọn tí wọ́n ti gbowó lórí wọn, àwọn tí wọ́n ti fẹ̀mí ẹ̀ ṣòfò. Ṣé ẹ rántí? Ẹ rántí ti Kwara, mass killing, wasting of innocent people's life. Nàìjíríà, olórí ogun wọ́n ní ẹ sọ wípé wọ́n deserve second chance torí pé ọmọ onínàkúnà ni wọ́n, prodigal son. Ẹ padà lọ ilé ẹ̀kọ́ Bíbélì o. Ọmọ Nàìjíríà,
ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí Gumi sọ lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò àtijọba? Ṣé ẹ mọ̀ pé àwa kọ́ la sọ, Gumi ló sọ̀rọ̀. Ó ní kò sí bá a ṣe ní máa rìfà sí. Bá a bá ń ròyìn dáadáa ń pa ìjọba tí wọ́n bá ṣe, àròyìn tí wọ́n bá tún ṣe náà lọ́nà kejì. Gumi ní ìjọba ò lè sọ pé òun ò mọ gbogbo àwọn pípù yìí ní kọ̀ọ̀kan àti ibi tán wà, pé wọ́n máa ń rán delegate tẹ̀lé òun tóun bá ń wọnú igbó lọ. Òótọ́ a sì rí pictures àbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá, sójà, nǹkan àwọn tí wọ́n rán tẹ̀lé Gumi tí wọ́n ti jọ ya fọ́tò, àwọn government officials tí wọ́n lọ negotiate. No wonder. Àwọn afẹ̀míṣòfò máa kọ lẹ́tà, à ń bọ̀ o, níbi báyìí o, níjọ́ báyìí o, wọ́n dẹ̀ wá, wọ́n dẹ̀ lọ, nǹkan ti ṣe wá Nàìjíríà. Ìlú tí wọ́n ti ń pa ọmọ ogun bí ẹni pa ẹran tí ò sì sí tó ṣẹlẹ̀. Ìlú tí wọ́n ti ń àtáàkì bárẹ́kè sójà tí ò sí tó ṣẹlẹ̀. Kàrà kí nǹkan ṣẹlẹ̀ sáwọn tó ń ṣe, wọn á ní ti repentant Boko Haram nínú ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé nítorí Islamization ní ẹ̀mí àwọn aláìṣẹ̀ ń ṣòfò? Ṣé dandan ni láti ṣe ẹ̀sìn ẹlòmíì? Olórí burúkú làwọn Iran àtàwọn tó ń sponsor àwọn agbésùnmọ̀mí yìí o. Olórí burúkú mọ́ ṣàǹfààní ni wọ́n o. Ọlọ́run ó sì bà tiwọn jẹ́ o. Ṣọ́mọ Nàìjíríà làwọn Fúlàní yìí lóòótọ́ tí wọ́n ń lò gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí, torí ìjọba àgbáyé ti kéde wọn bí number 4, Nàìjíríà gẹ́gẹ́ bí number 4 nínú àwọn tí àwọn afẹ̀míṣòfò pọ̀ sí jùlọ, wọ́n sì kéde ẹ̀yà Fúlàní. Ẹ̀yìn ilẹ̀ làwọn darandaran tí wọ́n fìbọn da màálù tí wọ́n fọ̀pá lẹ̀. Ìyẹn wá ní General Olúyẹdé CDS lè wá ní deserve second chance. Ọmọ Nàìjíríà deserve o, má bínú lọ́dọ̀ yín o. Ṣé eléyìí lẹ fẹ́ sọ fáwọn tó ti jẹ́ victim? Àwọn tí ohun aburú ti ṣẹlẹ̀ sí, tí wọ́n ti jí gbé, tí wọ́n ti pàyà, tí wọ́n ti pa ọmọ, tí bàbá ò ní ìyàwó mọ́, tí wọ́n ti rẹ́pù ìyàwó ẹ̀ lójú ẹ̀, àwọn tó sì wà lákàtà wọn táwọn ẹbí sáré kiri, tí wọn ò rówó jẹun, tí wọ́n ń béèrè billions lọ́wọ́ àwọn èèyàn. Ṣé n tẹ́ ẹ fẹ́ sọ fún wọn rèé? Kò dájú pé tá a bá wádìí, àwọn fámìlì yín wà Nàìjíríà, òkè òkun ni wọ́n wà, wọn à lè witness gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ olóṣèlú, Ọlọ́run yóò sì rí nǹkan ṣe lórí ọ̀rọ̀ wa o. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ lè gbà wá, Ọlọ́run ó gbà wá, ṣùgbọ́n kì í ṣe àsìkò onírú ọ̀rọ̀ yìí yẹ. Pẹ̀lú àwọn ọmọ ogun, bẹ́ẹ̀ bá sọ ọmọ ogun ẹyọ kan ṣoṣo nù, ó yẹ kẹ́ ẹ gbéra ogun ni. Sọ́wọ́ àwọn afẹ̀míṣòfò, ṣé kò tí wọn èrò mi ti ń jẹ́ kábíyèsí Olódùmarè? Ṣé ní táwọn èèyàn ń rò sí ò fẹ́ máa rí bẹ́ẹ̀ báyìí? Àwọn wo ló ń ba ayé Nàìjíríà jẹ́ náà? Ta ni CDS ọ̀gá ológun yìí, ta ni wọ́n represent pẹ̀lú èdè tí wọ́n pè síta yìí? Ẹni èèyàn làwọn náà, èèyàn ni wọ́n sì ń pààyàn ẹgbẹ́ wọn. Kò dájú pé n tó wà lọ́kàn yín lẹ sọ jáde. Bóyá tí wọ́n ní kẹ́ ẹ sọ, èèyàn làwọn náà, àwọn tí wọ́n ń pa òun ṣe èèyàn ẹran ni wọ́n. They deserve second chance. Ọmọ Yorùbá ṣe ń gbọ́, ṣe rí ọkọ̀ tá a wọ̀ báyìí, tá a lè ń represent sà, agbésùnmọ̀mí ni, aráàlú ni, ara yín ni àbíjọba? Ọmọ Nàìjíríà ṣáà nílò kẹ́nìkẹ́ni sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wa mọ́ báyìí? Ṣáà mọ̀ deceive ara wa láti máa retí àwọn kan láti dáàbò bò wá nígbà tó bá délẹ̀? Kí là ń sọ fọ́mọ Yorùbá? Ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká pawọ́ pọ̀. Ìgbà ẹ̀kẹ́ni dáwọ́ ti lé, ìgbà aláàmù ní dáwọ́ tògiri, ìgbà ẹ̀rùn agbẹgbẹ̀rún èrùn ló ń yẹ̀nà. Bẹ́ẹ̀ bá dúró ti ìjọba pé wọ́n dáàbò bò yín níbi tó dé yìí, yóò fẹ́ lágbára díẹ̀ o. Olórí ọmọ ogun, táwọn ọmọ ogun wọn sọnù, tẹ́mi ọmọ ogun odidi àwọn command, ṣé àwọn apàṣẹ wàánu sí ológun bíi 4 ni àwọn yẹn pa? Tí ó tó oṣù kan tí wọ́n wá ní prodigal son ni wọ́n, ọmọ onínàkúnà. Terrorist ń bọ̀ bá yá ní ìsìn,
anybody can say mo ti ronúpìwàdà o, ọmọ onínàkúnà ni wọn wà ní pé wọn terrorist bandit mọ́, wọn wà ní most of prodigal sons have come back to their father's house. ṣé ibi tẹ́ fẹ́ tì wá lọ́nu lórílẹ̀‐èdè Nàìjíríà? Don't deceive yourself. Who is deceiving who? Ta ló ń tanra wọn jẹ níbi tí ipò orílẹ̀‐èdè Nàìjíríà dé nìsín pẹ̀lú àwọn agbésùnmọ̀mí lábẹ́ sharia náà ni. Kí la ṣe, kí la kàn? Lábẹ́ islamization ni, lábẹ́ òṣèlú ni ìdààmú dé bá orílẹ̀‐èdè Nàìjíríà tó báyìí. It's a shame báwọn agbésùnmọ̀mí wọ́n attack military base, wọ́n dẹ̀ ń lọ bẹ́ẹ̀ ní Nàìjíríà. No more. Wọ́n àti ẹ̀fìgbà kan lé ambush fáwọn agbésùnmọ̀mí. Ibi tí wọ́n bá kọ lẹ́tà sí pé àwọn ń bọ̀, wọ́n lọ ní tí ò sí tí ò ṣẹlẹ̀. Níbo làwọn ológun wà ń gbà yẹn? Ìwọ̀nba àwọn tó tún gbìyànjú àti lọ bí ìgbọ́n fẹ̀jẹ̀ wọn ṣe tutù ni. Wọ́n ní fẹ̀jẹ̀ wa ṣe tutù orílẹ̀-èdè Nàìjíríà. Kò sí terrorist mọ́, prodigal son ló wà. Ọmọ Yorùbá, inú mi bàjẹ́ nígbà tí nani bá nani, táwọn tó yẹ kó gbá àyàn tí wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n tún wá ń sọ fún pé ó ti nà ju ọba rọra nà ni. Ìwọ náà má bínú, ṣe bẹ́gbọ́n rẹ ni. Ọba ti dákẹ́ ńgbà tó ń lù ọ́, ìgbà tó búyẹ́ ọba má ti búyẹ́ ẹ̀ padà. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá, ẹ jẹ́ á bẹ̀jọba kan fún oníkálukú láyè láti lè defend rẹ̀ tí àwọn ò bá lè defend wa. Mo gbà pé àwọn community tí wọ́n ń lọ yìí, tó bá jẹ́ wípé àwọn people náà dúró pé àwọn náà ní nǹkan ìjà ogun, irú èyí táwọn àwọn adarandaran tíjọba ò fún láńsẹ̀sì ìbọn, tíjọba ní wọ́n kó bọ́n lẹ̀, tí wọ́n jẹ́ Fúlàní, tí wọ́n wà nú gbó wa káàkiri tágbára ò ká wọn, tí ò ṣe tó lè sọ pé ẹ kú òun bẹ́ẹ̀, táwọn ìjọba tó ní kán kú òun bẹ́ẹ̀ tí wọn ò gbọ́rọ̀ sí lẹ́nu. Tó bá jáwọn ará community náà, àwọn náà dúró tán ni, gbogbo kìíní àwọn people gbogbo wọn kọ́ ló máa wà, kọ́ ló máa lọ pé àwọn prodigal son yín. No wonder. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ yín ò lọ iléèwé Nàìjíríà? Wọ́n à sí ńbẹ̀. Kí la fẹ́ sọ fún àwọn tí wọ́n ti kàgbákò látara àwọn agbésùnmọ̀mí? A sọ fún wọn pé ẹ má bínú, wọ́n ti ronúpìwàdà, ọmọ onínàkúnà ni wọ́n, ẹni tí wọ́n pa bàbá ẹ̀, ẹni tí wọ́n gé lápá, ẹni tí ò lójúmọ́, ẹni tí wọ́n dú bàbá ẹ̀ lọ́rùn, tí wọ́n ń pariwo Allahu Akbar ńgbà tí wọ́n ń dù. Kábíyèsí Olódùmarè. CDS general, ẹ má bínú o, bitter truth ni o. Èmi mọ̀ pé ó lè mọ́ tinú yín wá. Gbogbo genocide tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n ń pa àwọn onígbàgbọ́ lọ ṣọ́ọ̀ṣì, prodigal son ni wọ́n. Kò dàbí ẹni pé tẹ́ ẹ fẹ́ sọ lẹ sọ jáde. Nǹkan kan wà ń bẹ̀. Mo mọ̀ pé tó bá dọjọ́ iwájú, tẹ́ ẹ bá fẹ́ ṣèwé, á padà gbọ́ pé nǹkan ní kí n sọ ni mo sọ. Ó kọ yín ò ní bàjẹ́. Ẹ̀rù ń bọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Ọkọ̀ Nàìjíríà ti wà lábẹ́ omi, ó ti rì. Pàápàá jùlọ lórí ètò ààbò. Gbogbo ẹ̀yin olóṣèlú, àwa rèé lọ́wọ́ yín. Àwọn ọmọ yín dà? Kò sí kankan nínú sójà tí wọ́n kú sójú ogun. Àwọn àbúrò yín dà? Fámílì yín dà? Gbogbo owó Nàìjíríà ẹ ti fi wọ́n rán wọn lọ òkè òkun. Mi ò ní gbogbo olóṣèlú, ẹ má mú mi o. Ẹ bá sì ní dákọ àwọn èyí tí mo rí, gbogbo èèyàn lọ́mọ tí ń lọ. Bá a rí gbogbo ẹ̀ dákọ, ẹni tó sanwó iléèwé ọmọ àbúrò ẹ̀gbọ́n ara ẹ̀ náà ni. Gbogbo àwọn property takálà náà kó jọ ara ẹ̀ náà ni. Àwọn tí ń jà sí káàkiri náà, àbí tẹ́rùfàì náà wà ń bẹ o. Síbẹ̀ àwọn tá a rí làgbọ́, tí màá làmí ń kọ́. Ọlọ́run rí yín. Bitter truth ní Ṣéun Agboola lórúkọ tèmi. Ìkànnì Jùgbà Master lẹ tí ń wò wá. Àwa ó sọ láti fi ṣí ọkàn àwọn èèyàn páyà wípé èèyàn rẹ̀ ò wọ́pọ̀ nínú yín. Ọlọ́run ló mú èèyàn rẹ̀. Àní kò sí ṣùgbọ́n kò wọ́pọ̀.
ẹ kàn máa rántí pé ẹ ní kó gbogbo kinní lọ sọ́run o, ìdájọ́ Ọlọ́run sì máa balẹ̀ lórí yín. Ṣé wá rí lórí tẹlẹ́sìndé yẹn, Ọlọ́run mọ bí ó ṣe wọlé, Ọlọ́run mọ bí ó ṣe yanjú ẹ̀. Nígbà tí Ọlọ́run bá wá yanjú ẹ̀ tán, ẹ̀yin tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀yanjú ẹ̀ yẹn, bọ́lọ́run bá yanjú ẹ̀ lójú ẹ̀mí yín, á dúpẹ́ kẹ́ ẹ lè bá a rí, á dẹ̀ lè sọ̀rọ̀. Ọlọ́run ní pa wá, kò ní pa ẹ̀yin náà. Bọ́lọ́run bá dẹ̀ yanjú ẹ̀ lẹ́yìn yẹn lójú yín náà, gbogbo ẹ̀ á jọ jábọ̀ lọ́dọ̀ Olódùmarè ni. Kí lẹ̀ ń bá ká? Terrorist di prodigal son nínú ìwé mímọ́. Prodigal son, ẹ jẹ́ rán yín létí o, ogún bàbá ẹ̀ lọ, ogún tiẹ̀ gan ni o, tí bàbá ẹ̀ fún ló ta o. Kò pààyàn, kò dúyàn lọ́rùn, kò pariwo Allahu Akbar àbí Jesus Christ o. Ẹ gbọ́ mi àbẹ́ ẹ gbọ́ mi? CDS, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn, a deserve ẹ má bínú. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá. Terrorists, or the so-called repentant terrorists, to the prodigal son. And then we're looking at these conversations that continue to happen in the United States. And now American officials are becoming bold enough to imply that Nigeria may split. I mean, these are dangerous statements to make about a country that's not yours. These are dangerous statements. It's not today the Americans make statements like that. We don't support it. I don't support the splitting of this country. I'm a big believer in one Nigeria. Yeah. But the question is, with one Nigeria, what's the proposition? Let's have the conversation. A proposition where people are being killed based on their tribe. A proposition where there's genocide happening. A lot of Christians are being killed. I know people like to frame the argument and say, oh, there are bandit activities, there are this and all of that. But in areas of Benue, it's actually genocide. It's because they are killed specifically because they're Christians. So there's an intent issue. Although the other part will also say, oh, they were reprisals, they also killed us in return and all of that. But there's a genocide going on, which we cannot deny. So the question is, the proposition for one Nigeria has to be built on justice, a clear sense of equity, and a clear sense of fairness. But when you don't have that, people will feel disgruntled. And that's why people will say all sorts of things and talk about splitting and everything. Because heck yeah, it is a miracle that the country is still surviving. Because of the level of unfairness. So, for instance, look at the argument being made by a general. I think the general should have played down this argument of rehabilitation because it doesn't work. Despite how many peace deals we've had with the bandits, have they not gone back to hurt those people in the society? If you are making the argument and you're calling the Bible, what would you tell the father of those boys in Borno that died, 4 of them in that bomb attack, when they were just going to break their fast? What would you tell them? So you have to be able to also balance this argument out by saying, what about the plight of the people? If somebody kills, the law has a procedure for what should be done to that person. You do not have a right to tell us, oh, they are repentant, they killed. So what about the people they killed? They don't deserve justice? With rehabilitation programs, we have to be careful because it has not collectively worked in the end. They should bring out this 20,000 people that they said they have rehabilitated and see how many of the percentage have gone back to the crimes. Is it all of them that are doing the vocational job they fought for them for? We cannot do this to ourselves. Where are the jobs? So that's why we call on the state to be able to ensure that it has the right and the monopoly of violence against these people in the first place, beats them to a certain extent, and those that are found worthy, justice must be done. You can't say people that kill people, criminals that kill people, that slaughter people, and then the next thing you say, oh, the Bible says. Well, these are the issues. Okay, first, let's start with the Chief of Defense Staff, General Olori. I think he may need to get a Bible teacher. He doesn't seem to understand his Bible. He's quoting the prodigal son, Luke chapter 15, verses 11 to 32. Now, the prodigal son collected his inheritance. He squandered it. And he came back to his father to ask for forgiveness. And then the evening ended with celebration. The prodigal son being referred to is not a criminal. He's just a child who wasted his own inheritance. In this instance, we're talking about criminals. And General Olori, who has spent his entire life as a soldier, fighting criminals, trying to subvert the sovereignty of Nigeria, ought to know that. If he doesn't know his Bible, he should go and take it and read it again. Sections that he doesn't understand. If he's a Christian and he has a pastor, let him seek further education. The second part of it, however, is that yesterday we discussed this same subject. We say that Nigeria does not even have the capacity to rehabilitate anybody. I think someone has also famously said in this country that there's no such thing as a repentant terrorist or bandit.
These are people who kill. These are people who rob people of their future. These are people who cause, sorrow for families. These are people who subvert the entire country. And then you say, if they say they are repentant, they should be taken back. I think the general was